ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ó yẹ kí wọ́n lọ arrest ìyàwó gọ́vnà Lagos State ni o gọ́vnà Babájídé Sanwó-Olú ṣé mọ̀ pé ó yẹ kí wọ́n arrest ìyàwó yín ṣá ó yẹ kí wọ́n gbé madam Ìbíjọkẹ́ Sanwó-Olú ni o if Eniola Badmus can arrest ìyàwó tiktoker wípé ó sọ̀rọ̀ òun láì dáa wàhálà ó yẹ kí wọ́n lọ arrest ìyàwó gọ́vnà Sanwó-Olú ni o gọ́vnà Sanwó-Olú ṣé bí ẹ̀yin ti fẹ́ máa lo agbára lélẹ̀ àtẹ̀yìn àtìyàwó yín ẹ máa arrest èèyàn tó máa pọ̀ o gọ́vnà Sanwó-Olú ẹ máa arrest àwọn èèyàn ó máa sú yín ọ̀nà go arrest people ọ̀nà go tire ẹ máa àmọ́ pé kò síbi tọ́wọ́ ìjà yín ò tó ẹ máa arrest èèyàn ó máa sú yín ajé ń gbọ́ a ní elevator wo pa ọmọ èèyàn kan doctor a ní elevator wo pa ẹ wá ní ọ̀rọ̀ gidi ní ẹnu ìyàwó gọ́vnà Sanwó-Olú first lady of Lagos State ojú gbà mí tì fún yín tó bá yẹ pé ẹ kàwé rárá ni it would have been better tó bá yẹ pé ẹ tiẹ̀ lọ sí school ẹ gbáwájú school kọjá rárá ni it would have been better. I must you spiritualize everything. Ẹ wo nǹkan tẹ́ ẹ̀ ń sọ lẹ́nu. Imagine what you utter in your mouth. Elevator, ó wó pa èèyàn, doctor. Kéèyàn èmi àti yín àní fojú sunkún ọmọ láíláí. Kéèyàn tó bí ọmọ, kó tó rán ọmọ ẹ lọ sí school. Nínú òfin, nínú ọ̀la tí ọmọ Pandoro ń dàgbà. Kò kí ṣe pé ẹ kírètì kíní fún wọn pé ilé ìwé ọ̀fẹ́ làwọn ọmọ ń lọ o. Kò sí yẹn ń bẹ̀. Ìyá àti bàbá wọ́n máa fún ara ro ní kí wọ́n tó rán ọmọ lọ sí iléèwé wọ́n wá rán ọmọ yẹn lọ sí iléèwé ó dàgbà kò lọ bá wọn ṣe olóṣó kò lọ bá wọn ṣe yahoo ẹgbẹ́ wọn tó pé wọ́n ṣe hook up torí lórí Facebook ń sin wọn ṣe hook up mọ́ hook up náà ń ṣe kò bá wọn sọ 10,000 sínú WhatsApp group láti lọ ṣe hook up ó kàwé ó gboyè ó wá ń serve ní government hospital ó wá lọ sínú elevator láti lọ gba package ẹ̀ nísàlẹ̀ elevator yẹn wá jàlù lórí ó wá jàlù pa ìyàwó gómìnà Babájídé Sanwó-Olú lójú tì Ọlọ́run ẹ wo ojú mi lélẹ̀ ẹnì kan wá gbé mi bẹ́ẹ̀ máa ṣe bí ensars fẹ́mi náà ni ẹ ṣáà wá ṣe kan inú kẹ́ni kan wá gbé mi àbí kan àwọn sójà ensars sẹ́mi náà àbẹ̀rù yín mọ́ o actress kọ́kọ́ kíní kan síbi wọ́ọ̀lù ẹ̀ nígbà election ó ní all die na die actress yẹn mo like tẹ́lẹ̀ mo kí ni bá mo kiss actress yẹn látòrí phone all die na die ẹ yẹ kí n sáré kà fún yín níbi bíi ó ní Lagos Hospital killer elevator faulty since 2020 NMA chairman ló sọ bẹ́ẹ̀ ó ní elevator yẹn ti wà faulty láti 2020 ní elevator yẹn ti bàjẹ́ first time wọ́n kọ́kọ́ máa rí kíní yẹn ọ̀dọ̀ Gistlover God bless Gistlover either him or her ọ̀dọ̀ Gistlover tí mo ti rí tí kọ̀líìgì tó tún jẹ́ ọ̀rẹ́ sí Dr. Diazo tí very young lady tó jẹ́ ọ̀rẹ́ tó tún jẹ́ kíní fún Dr. Diazo ó ní elevator yẹn ti bàjẹ́ ti pẹ́ ó láwọn dẹ̀ ń complain pé elevator yóò dáa wọ́n wá ń pàṣẹ ó ní táwọn bá dẹ̀ sọ̀rọ̀ jù ó ní you guys keep on threatening them wípé máa suspend license wọn èèyàn lọ sí school ó kàwé abájọ tí àwọn Indian àwọn Saudi Arabia America UK tí wọ́n wá sí Nàìjíríà tó fẹ́ kọ́ àwọn doctors wa tí àwọn doctors wa tí wọ́n credential wọn ò tiẹ̀ kí ẹ̀ wọ́n pack everything ni wọ́n ń tẹ̀lé wọn lọ sí ìlú àjòjì níbi tí wọ́n ti máa mọ iyì wọn tó ti máa mọ ìwúlò wọn. Elevator ti wà faulty láti 2020 wá ṣe wọ́n wá ń pàṣẹ
then lẹ́yìn tẹlifíṣàn pa èèyàn tán ìyàwó Babájídé Sanwó-Olú as a medical practitioner wàhálà ẹ nídìí kan lọ treat yín ìyàwó governor Lagos State first lady ẹ need check up ẹ ní láti lọ fún check up gidi gan ni kí wọ́n test yín kí wọ́n wo ohun tó bàjẹ́ nínú ara yín gẹ́gẹ́ bí medical practitioner ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí abiyamọ tó fẹ́ òbò tó bí ọmọ ṣé irun tí wọ́n ń rún yín mọ́lẹ̀ lẹ fẹ́ wò ni àbí kóyún tó dúró àbí nínú oyún tí yẹn ẹ̀yin ò fíìlì pain kankan ẹ wá gbé oyún yẹn fóṣù 9 ẹ wá bí lẹ́yìn tí ẹ bí oyún yẹn tán ìyá Babájídé Sanwó-Olú ẹ wá rí ọmọ yẹn ó wá dàgbà ó wá tó sẹ́ẹ̀tì Dr. Diazo ó wá ní ẹlẹ́fẹ́tọ̀ jálù lórí the next thing dem máa bọ́ síta ẹ wá gbẹ́nu òkè báyìí ẹ ń gbẹ́lu ti sàlẹ̀ àgbàlagbà ni yín àwa ò ní bú yín ṣùgbọ́n a máa bí yín tí Dr. Diazo tó bá jẹ́ ọmọ ti yín how will you feel now you come outside and said iṣẹ́ ayé ni iṣẹ́ ayé ni ìkà ni yín mà ìkà ni yín First Lady of Lagos State you are a wicked woman being ẹ kì í ṣe abiyamọ gidi abiyamọ jákujàku ni yín kódà abiyagba ni yín ẹ ṣe abiyamọ àtàtà iṣẹ́ ayé ló já elevator lé ọmọ yẹn lórí a doctor you were a medicine practitioner àbí kí náà pè yín ṣe bí ìwé yẹn náà lẹ́yìn náà kà medicine lẹ́yìn náà read ní school time tẹ wà ní school time tẹ jáde time tẹ ń ṣiṣẹ́ ibi tẹ ti ń ṣiṣẹ́ tí government bá fail láti tún elevator ọbẹ̀ ṣe tó bá jálù yìí lágbárí torí yín ọba ti ẹ̀fọ́ tó fọ́kù díẹ̀ láàbọ̀ ṣé gọ́vnà Sanwó-Olú máa fẹ́ yín no ṣé gọ́vnà Sanwó-Olú ó máa fẹ́ olórí ẹgbẹ́ kan kò ní fẹ́ yín ẹ ṣe máa sọ̀rọ̀ good day mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán kalẹ̀ mo kí yín ẹ ṣe máa sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè ṣùgbọ́n tó pẹ́ káwọn wèrè kan sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n máa jà fún yín ẹ máa bribe wọn with one thing or the others tí wọ́n máa jà fún yín they talk on your behalf TikTok àtọ́gbó ENIOLA Badmus wọ́n rán lọ sẹ́wọ̀n 3 years madam Ìbíjọkẹ́ Sanwó-Olú ẹ̀wọ̀n many years pé ẹ̀kọ́ rẹ̀ yìí lọ wípé sọ pé iṣẹ́ ayé ẹni a spiritual arrow has been fired into medical sector ní kò sáyé but kí ni part tí ẹ̀yin tí ẹ jẹ́ government ní Nàìjíríà kí ni part tí ẹ ṣe láti prevent iṣẹ́ ayé a faulty elevator ní government hospital general hospital general hospital I think general hospital is the biggest hospital fún government hospital ní ọ̀dàn náà àwọn doctors tó bá fẹ́ lọ sí strike sí ẹni tó bá lọ sí strike kò ní gba salary why are you create and lo power yìí láti keep everybody quiet okay madam Ìbíjọkẹ́ Sanwó-Olú if you believe you are the only godly woman being on earth ẹ̀yin lẹ mọ̀ yan jù ẹ̀yin lẹ mọ̀ ṣe ayé jù nígbà tí àwọn ọmọ jáde fún EndSARS ní Lagos State why tí ẹ fọ́ǹdì ọwọ́ yìí kẹ má pè sójà sí àwọn ọmọ yẹn kẹ believe pé a spiritual arrow has been fired to them that is why wọ́n ṣe ń wà bí wọ́n ṣe ń wà yẹn if ENIOLA Badmus can arrest a TikToker wípé ó sọ̀rọ̀ nípa òun and àwọn wèrè kan àwọn alájàjàlàjàlá àwọn ẹni bí tí wọ́n fi ẹ̀sìn bojú tí wọ́n fi ẹ̀sìn tàn wá àwọn alájà rándanrandan àwọn alájà mọ́jà ájà àwọn alájà olè they are now addressing Nigerians wípé if you talk anything black fame tó bá yẹ ẹ máa lẹ̀yàn lóko ní Lagos State náà because you blaspheme everybody everything na blaspheme
blackmail ENIOLA BADMUS now TikToker wọ́n ti rán lọ sẹ́wọ̀n ó ti lọ 3 years lẹ́wọ̀n and then òun blackmail nìyẹn. Then kí ni ìyàwó gọ́vnà Sanwó-Olú sọ? Ẹ̀yin tẹ́ ń pera yín lẹ́ni Ọlọ́run alẹ́ kì í ṣe ni Ọlọ́run kankan ń tẹ́ máa jẹ ní òjẹ́ ní làákàyè. The same way tẹ́ tún àwọn èèyàn kí wọ́n lọ dìbò ń gbà yẹn. Ẹ lọ dìbò Tinubu ló máa ṣe wọ́n ti dìbò wọ́n ti dìbò. Ẹ̀yin beggars ẹ̀yin arẹbípa ẹ̀yin tẹ́ ẹ̀ yó ẹ̀yin tẹ́ ebi ń pa yín ni àwa kan wà tá a yó ṣùgbọ́n ebi ò pa wá. Ẹlòmíì lè kọ́lé sí gbogbo Amẹ́ríkà ìkóra lé kóra rẹ̀ sí gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ò ní yó. Ayọ̀ nìkan lọ́lọ́run yọ kúrò nínú ọ̀rọ̀ yín. You will still come online. Assalamu alaikum. Ẹlẹ́dìbò ẹjọ́ ajílẹ̀ máa ṣe ẹ ti àwọn èèyàn tí wọ́n ti dìbò. Àwọn tó sọ fún yín pé aṣíwájú máa débẹ̀ wọn ò ní gbé fún. Ṣé wọ́n ti gbé fáṣíwájú nísìn? Ẹ̀yin èèyàn rádaràdà yìí. Aṣíwájú yín ṣé wọ́n ti gbé fún? No. A ní wọn ò ní gbé fáṣíwájú. Ṣé wọ́n ti gbé fún aṣíwájú yín nísìn? Ẹ̀yin èèyàn játijàti ẹ̀yin arẹbípa tó yẹ pé ebi lásán ló ń pa yín. Bẹ́ẹ̀ ni infrastructure yìí lẹ̀ ń lọ fún. Ẹ lè bọ́ tàǹsì kẹwàá against kan tí First Lady of Lagos State sọ. Ẹ̀yin abiyamọ jákujàku lórí Facebook. Ẹ̀yin tẹ́bi ń pa yín. That you deceive people on religion ni. Mùsùlùmí ni wá. Mùsùlùmí ni. Christianity ni. That is what you use to deceive people. Now, let me read this out for you. Chairman of the Nigeria Medical Association, Lagos State Chapter, Dr. Benjamin Olowo-Jebutu, tells Lara Adejoro the circumstances that led to the death of a medical officer, Dr. Fiware Diazo, at the General Hospital in Odon, Lagos State on August 1st, 2023, and the demands of the association. How has the atmosphere been since the death of Dr. Fiware Diazo? It has been very sober. We have been living in pain and sober reflections about our lives as doctors with very bad working conditions and bad workplace safety. The doctors in Lagos State are pained. We are mourning our colleague that died. It's a very painful thing for us. We hope this kind of gruesome murder does not happen again in our community. This is a murder. And who do they charge for the murder case? That woman charge for murder case here. Murder case, we are now talking about murder case. Because doctor, excuse me. Doctor Diaso yìí kò kí n ṣe wípé ó kàn dédé kú kò ṣàárẹ̀ kú kò sùn kó kú. Elevator yẹn kì í péjọ elevator yẹn ní fault tó fi kú. Elevator ti ní fault láti 2020. You know why it concern governor? When we talk now, say ṣé government ló máa mú elevator dání ni? Because after this show, àwọn tí wọ́n máa wá sọ kíní yẹn wọn ò rówó ra data wọn kí lè wo live. After this show, they will speak They will pick one of two things. Ṣé government ló máa ṣe kíní ni? Ọ̀dẹ̀ ni ẹ́. This bad thing, this thing will continue till the rest of the end of Nigeria. Tomati ẹ̀yin gullible followers sí wọn, tẹ́ support wọn, it will continue. You know why? Because they will believe they are doing the normal thing. In a country that is working, àwọn tí wọ́n wà ní charge elevator yẹn, àwọn tí wọ́n monitor ẹ̀, àwọn inspector yẹn, a general hospital ó máa ní company tí wọ́n gbé iṣẹ́ yẹn fún. Àbí kò ní company tí wọ́n gbé iṣẹ́ yẹn fún. Ó máa ní company tí wọ́n gbé iṣẹ́ yẹn fún. Company tí wọ́n wá gbé iṣẹ́ yẹn fún, mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Company tí wọ́n gbé iṣẹ́ yẹn fún, tó bá yẹ pé company yẹn mọ̀ wípé tí kí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀,
ọmọ assist license òun tó máa lọ sí ẹ̀wọ̀n gbére. Ọmọ tó mọ̀ pé tó ń bá jalè ìyá òun àti bàbá òun wọ́n máa nà òun, àbí tó ń bá wu ìwà kan òun máa jẹ ẹgbà ẹ̀. Ọmọ yẹn ò ní ṣe o, tó bá tiẹ̀ máa ṣe á rò dáadáa kó tó ṣe. Now thank you for saying good talk, thank you. Now ẹ máa rí pé dókítà yẹn ó ti kú gbé, sọ pé ó ti lọ. Dr. Diaso ó ti kú, and there will not be justice for her. If there will be justice for her, the management of that hospital or the general hospital must be arrested and prosecuted for murder. Yes, àwọn ni wọ́n pa. Management tó wà nídìí kíní yẹn. Àwọn investigators tó wà nídìí general hospital, they must be arrested and charged for murder case. If that is not done, then the government is treating the poor. And to cover everything up, ìyàwó Sanwó-Olú, madam, wàhálà ẹ nídìí àgbòbà. Ìyàwó Sanwó-Olú, wàhálà ó nídìí kí wọ́n lọ treat ẹ. Ó ń ṣèyàn dáadáa. Ó kí máa ń ṣe kúre, ó ń ṣe ọmọlúàbí. Ó ń ṣe abiyamọ tòótọ́, ó ń ṣe abiyamọ gidi. For you to come outside and say, iṣẹ́ ayé ni. Iṣẹ́ ayé ni kí ni? Ẹ̀yin ọgọ́ láyé tẹ̀ ń ṣe Nigerians. You are the highest tó ń ṣe Nigerians. Nigerian government, you are the highest that is doing Nigeria. If not, ní pé ẹnu o. Ìwọ gan yẹ kó arrest ẹ. Ìwọ ìyàwó Governor Sanwó-Olú, you need to be arrested for saying iṣẹ́ ayé. In the public, you can talk, you can say this to Nigerians. Wípé iṣẹ́ ayé ni. Madam, ẹ nídìí àgbo gidi, ẹ nídìí kí wọ́n arrest ní kọ́lọ̀ tí wọ́n bì kan. Only the poor no máa arrest. Kò sí ọ̀kan, poor nìkan ni. ENIOLA BADMUS sọ pé TikToker boom. TikToker, ó lọ blaspheme, ó ṣe gbá, ó sọ̀rọ̀ òun, ó parọ́ mọ́ òun. Oh, fine. ENIOLA BADMUS arrested. ENIOLA BADMUS arrested the TikToker. Àwọn ENIOLA BADMUS náà wà ní gọ́ọ̀mẹ̀ntì. Àwọn ENIOLA BADMUS náà wà ní gọ́ọ̀mẹ̀ntì. Àwọn ni. Jọ́ táwọn ti ń ṣe fídíò oríṣiríṣi nípa àwọn èèyàn. Èmi táwọn èèyàn ò ṣe, they will act, they act ìyá àjẹ́ kan bímọ, ó pa ọmọ 99. Ó pa èèyàn kan ládùúgbò, pásítọ̀ kan ló wà gbálẹ̀. Ó yẹ kí àwọn àjẹ́ lọ sú àwọn ENIOLA BADMUS àtàwọn actress tó kù ni. Ó yẹ káwọn àjẹ́ bọ́ta kí wọ́n lọ sú wọn ni. Àwọn àjẹ́ kọ̀ wọn ò sú yín. Náà ó sú yẹn. Pápápá wọ́n ti arrange ẹ̀ fún court. Pápápá ó ti lọ sẹ́wọ̀n ọdún 3, 3 years imprisonment. Now, àti ENIOLA BADMUS, ẹjọ́ torí Ọlọ́run, àwọn lọ́ọ̀yà tẹ́ ẹ mọ̀ tí wọ́n fi rán gẹ̀yẹn lọ sí ẹ̀wọ̀n, please, àti ENIOLA BADMUS, mò ń bẹ̀ ẹ́ níjọ́, bá wa pé àwọn lọ́ọ̀yà yẹn kí wọ́n bá wa mú ẹni tó pa Deborah. ENIOLA BADMUS, àwọn lọ́ọ̀yà tí wọ́n sùn TikToker, tí wọ́n gbé TikToker lọ sẹ́wọ̀n ọdún 3, bá wa bẹ̀ wọ́n kí wọ́n bá wa wá ẹni tó pa Deborah. Àwọn tí wọ́n pa Deborah, wọn ṣáà hide. Wọ́n rí wọn, wọ́n hide. Wọ́n rí wọn. Ẹ bá wa sú àwọn yẹn náà. Kí ikú Deborah kó gba justice. Àbí ẹ lè ṣe yẹn fún wa ni. Actress ENIOLA BADMUS, ó lè ṣe yẹn. Ẹ ní lè ṣe. Tí tálíkà bá ṣe anything olówó ní Nàìjíríà, ó máa lọ sẹ́wọ̀n. Ṣùgbọ́n olówó lè ṣe anything fún tálíkà. Kó jẹ́ ìyà yẹn gbé. Tó bá pé ọmọ mínísítà. Tó bá pé ọmọ mínísítà, oní lady Diaso, doctor yìí. I am very sure pé gbogbo àwọn tí wọ́n wà ní charge ní hospital ń gbà yẹn, gbogbo wọn máa prosecute. Ẹ ní ṣe anything nísìnyí. Tó pé kà ní gbogbo yín. Bunch of blood sucker ní. Ẹ̀dẹ̀ láwọn wèrè supporter, àwọn arẹ́bípa. Tí wọ́n fi ẹ̀sìn àti ìjáàbùdó lórí internet.
They will not come outside and speak truth to the power. I never hate anybody. Èmi ò kí hate èèyàn, but if you are biased, to back láti sòótọ́ ọ̀rọ̀, she will never come out now and say, Governor Sanwo-Olu, ìyàwó yín ní the àgbo. Madam Bijoke, you need a medical attention. For you láti sọ pé àwọn tí wọ́n ẹgbẹ́ tó pa èèyàn tó ti bàjẹ́ láti 2020. Chairman ló sọ̀rọ̀ yìí now. Chairman ẹbí òní. NMA chairman ló sọ̀rọ̀ yìí. NMA chairman ló sọ̀rọ̀ lọ́dún yìí. Government hospital. Definitely, Governor Sanwo-Olu. Ọlọ́run bá wa kẹ́ Ọbàjá Kàndé o. Bá wa kẹ́ bàbá Awólọ́wọ̀ o. Àwọn governors gidi nìyẹn. Àwọn èèyàn àtàtà nìyẹn. Nígbà Governor Sanwo-Olu definitely for the past 3 years, the general hospital. Débẹ̀, ọmọ ẹ̀ ò débẹ̀, ìyàwó ẹ̀ ò débẹ̀. Kí lè fẹ́ lọ ṣe ń bẹ̀? Lè lọ. Torí bá fọ yín tó bá fẹ́ lọ paracetamol lásán, ìlú òyìnbó lẹ ti máa lọ lò ó. Tí lady bá jọmọ minister, I am very sure. Wọn ò sọ fún mi. Torí ẹ̀ mú wá wo gbogbo yín, ìgbà tẹ́nìkan tán ní ìyàwó ọmọ minister kan, ó pa, wọ́n lọ sí kóòtù. No, ìyàwó kan, ọkọ. Wọ́n lọ sí kóòtù, wọ́n lọ ń ṣe gbogbo ẹ̀ ní kóòtù. Last, wọ́n ní kó lọ pa bọ̀bọ́ yẹn. Èmi mọ̀ kó máa lọ pa bọ̀bọ́ yẹn. Mo mọ̀ kó máa ní kó lọ pa bọ̀bọ́ yẹn. Bọ̀bọ́ tí ó pa ọmọ minister girlfriend yẹn. Mo mọ̀ kó máa gba ìdájọ́ òdodo. Deborah ò rí ìdájọ́ gbà dé ni. Deborah kò rí ìdájọ́ gbà bí a ṣe ń sọ̀rọ̀ yìí. And nobody is talking on behalf of Deborah. Doctor yìí náà kò ní gba ìdájọ́ kankan o. The same way tí lọ́yà Bọ́láńlé ò tí rí ìdájọ́ òdodo gbà dé ní láti December 25. Ìjọ́ wo ni wọ́n bú ENIOLA Badmus? Ìjọ́ wo ni wọ́n bú ENIOLA Badmus? Ká ní wọ́n bú ENIOLA Badmus, ìjọ́ wo ni wọ́n bú? Ìjọ́ wo ni wọ́n sọ̀rọ̀ sí? Ṣùgbọ́n they are in power. Àwọn mọ̀yàn Ọlọ́run ti máa ṣíwájú for the past 30 years. Ó dà kéèyàn mọ̀yàn. Kéèyàn fi èèyàn mímọ̀ ṣe ọ̀rọ̀ náà, ó dà bẹ́ẹ̀. TikTok àti gbẹ̀wọ̀n ọdún mẹ́ta ṣáńgílítì. Bet. Wọ́n ṣe tún bẹ ENIOLA Badmus, wọ́n bẹ Ọlọ́run ò ní gbà. ENIOLA Badmus, ó ga o. Ṣé na power dey shock you like that? Then they beg you, they talk say, mi ò ní gbà ni. Kéèyàn ti sọ pé I'm sorry. We're gonna go to court. You're gonna go to court. You're gonna go to court. ENIOLA Badmus. You're gonna go to court. Ṣebí you don't go to court. You don't send her to ẹ̀wọ̀n. Even Baba Ìjẹ̀ṣà tó ní fídíò 5 bí arọ́ ni bóyá òótọ́ ni. Tó fún lẹ́wọ̀n. Tẹ́mi ò bá bọ́ síbẹ̀ ó máa dé. Gẹ́ yẹn wọn ò bí dà. Kó jẹ́ lóòótọ́ gan ni wọn ò bí rè. Lójú àwọn DSS. Wàhálà á yí ohun padà. Àwọn ìgbátí kan tó máa ń pè ní factory reset ìgbátí. Àwọn ìgbátí factory reset ó wà. ENIOLA Badmus. Ṣebí bákan ni wọ́n ṣe trace ilé ẹgbẹ́ yẹn tó fi lọ gbé ilé ẹ̀. Àárí ẹ̀ tó tẹ̀lé wọn lọ síbẹ̀. Bákan ni wọ́n ṣe lè trace ilé ẹgbẹ́ yẹn through bóyá fídíò ẹ̀ through page ẹ̀. Wọ́n trace ẹ̀ délé ẹ̀. But Nigeria police up to today, they never trace ẹni tó pa Bámiṣé. Bámiṣé nínú BRT. Sanwo-Olu. Ọ̀rọ̀ púpọ̀ kì í ṣe lórí alábàáhùn. Ọ̀rọ̀ púpọ̀ kì í ṣe lórí ẹ̀. Sanwo-Olu, you are wicked. Àwálé o. Ẹ̀sìn náà máa wálé. Àwálé. Gbogbo tó bá wù yín kẹ́ lọ ṣe. Bóhùn yẹn ni kán wá gbé wa níbí náà. Kò síbi tọ́wọ́ ọjà yín ò tó. Tẹ́ bá ní pàwọ́ ní sọ̀rọ̀ láéláé, ẹ parọ́ fúnra yín ni. A máa sọ̀rọ̀. Tẹ́ bá ní pé àní sọ̀rọ̀ láéláé, ẹ ń tanra yín ni. A máa sọ kinní kan nínú ọ̀rọ̀. Actress kan sọ pé all die na die. All die na die. She said everything already. All die. Bá nìkan gbé wa kó pa wá. Tánẹni tí ò ní kú. Èèyàn kan wà tí ò ní kú láyé. Kò sí ẹni tó wà láyé tí ò ní kú. Even when ENIOLA come publicly pé òun ò ní gbà, ó máa lọ court ni.
ó máa ṣẹ̀wọ̀n ni. Because she already knows. Àwọn làwọn power, àwọn làwọn lágbára. Ó máa ṣẹ̀wọ̀n ni. Mi ò ní gbà. The same way the youth came out. The same way táwọn youth come out ní kí ló kẹ̀ EndSARS. Tẹ́ni kọ́ lọ SARS orí wọn lè gba tẹ́ bá mú àwa yìí náà kò sí amount of ẹ̀bẹ̀ tá lè bẹ̀ yín lè gbà lè gbàkẹ̀ nígbà nígbà no amount of ẹ̀bẹ̀ tí a lè bẹ̀ yín wípé nígbà kí ló fẹ́ mú yín gbà torí pé ìkànnì ní oníjẹ̀kẹ́ gbà. Governors wise Madam Ibijoke Sanwo-Olu, governors wise elevator tó ti bàjẹ́ láti 2020 tí wọ́n ní wọ́n ti ń ṣe wàhálà lórí ẹ̀ táwọn doctors ti sọ pé ẹ bá wa tún elevator yìí ṣe ṣé wọn pé yẹ kí wọ́n prosecute wà tọkọ ẹ̀ definitely general hospital débẹ̀ for the past 3 years. This is 2023. For the past 3 years tí ẹ lọ yẹ̀ wọ́n wò ń bẹ̀ ẹ̀yin kàn gbádùn ni ẹ kàn ṣe fàájì ni fàlàlà lẹ́ ń ṣe débẹ̀ àwọn ọkọ ẹ wọ́n ní PA o. You were born in 1967 àgbàlagbà ni ẹ àgbàlagbà bíi tiẹ̀ can come out and vomit rubbish. Yes. Sakata paraba làgbàlagbà máa ń sin tán tó bá ti yí láyìí jù ó ti di ti kíní kan nìyẹn. The best ni ká fẹ́ kan sọ̀rọ̀ torí tẹ́ bá mú wa ní gbẹ̀bẹ̀ tẹ́ bá mú wa ní gbẹ̀bẹ̀ ó làwọn ọmọ mi àwọn ọmọ yóò níbi bí ṣe kúre. The best ni ká fi ẹnu wa ká fi sọ̀rọ̀ torí tẹ́ bá mú wa ní gbẹ̀bẹ̀ àwọn tó bá ń ṣiṣẹ́ yín àwọn yẹn ti stand by wọ́n ti dúró. You see when Ego was begging Okoye when she was begging Eniola, I am sorry. Why did you blackmail me? I am sorry. Why did you do this? Please don't. Tẹ́ bá mú wa ní gbẹ̀bẹ̀ the best ni ká fi ẹnu wa báyìí káfẹ́ kan sọ tán ká sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún yín. Tọ́lá bá sọ pé máa mú wa kẹ́ mú wa tọ́lá bá sọ pé ẹ̀ ní mú wa tọ̀ all die na die o all die na die. Ìkànnì and àwọn wèrè àwọn ní wúkọ̀pù sọnù ebi ti pa wọ́n election ti kó lẹ̀ wọ́n retí minister of kìnì kan ebi pààyà láyà wọ́n ti fi ájì bò wọ́n lójú gba ájì olóṣì lọ́jẹ́ lọ sí ájì àbọ̀dé ájì lè mìrẹ́ǹtì rẹ̀ dé sí tó bá yá sí wa fún yín lẹ̀ ẹ́ kọ́lé ṣùgbọ́n bó ní integrity yín wà ibo ní ìjẹ́nìyàn yín wà ibo ní ìjẹ́mọlúàbí yín wà ẹ̀yin ẹni bíi tí ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ yìí bọ́ tàkẹ́ caution Governor Sanwo-Olu's wife Madam Ibijoke Sanwo-Olu ń tẹ́ ẹ sọ yìí ẹni tó bá gbádùn tó ní àlàáfíà torí ẹ pé tí ọpọlọ ẹ ń ṣiṣẹ́ dáadáa kò yẹ kó sọ ń tẹ́ ẹ sọ yìí. Why must you spiritualize everything? Everything that happen spiritually. I will not blame you much. Insurgency wà Nàìjíríà wọ́n pa àwọn èèyàn wọ́n pa àwọn mọtálíkà wọ́n ṣe wọ́n bá ṣìbò. Yet when kí lórúkọ bàbá yìí pastor kí lórúkọ tiwọn Pastor Ruga Ọ̀ṣínbàjò was there. Only we should keep on praying for Nigeria to succeed in insurgency, insecurity. We should be praying. Ẹ bá mi bí bàbá Ọ̀ṣínbàjò
If prayer is working for him, why is he going everywhere? Pẹ̀lú àwọn armed security. Professor Wale Osinbajo, you said we should be praying. We have been praying since 2015 up to date. Insecurity okunle. The same way these pastors will come outside, Nigerians need prayer. We have been praying. Yet our pastors, our fast, our imams, they are going everywhere with armed security. ENIOLA BADMUS, Timothy video online. Bado, Minister Bado. I want security here and there. One surround there. She's a star. Come about for work. Not because she's a star. Come about for work. Oh no, because security in Nigeria. To be she's a star. Come by your photo. Okay, fine. Come by your photo. But I'm not going to be without security. Tí wọ́n bá ní jígbé. Tí wọ́n bá ní rob ní daylight. If she can avoid our security. What of àwọn tálíkà tí wọn ò lè jẹun? Tálíkà tí ò sì rówó jẹun. I'm not good. Tálíkà tí ò rówó jẹun, kí ni káwọn ṣe? If ENIOLA BADMUS can afford security, and then come up, me nígbà ni. No, we are going to court. TikToker. You are going to court with TikToker. Okay, fine. Ẹ ti lọ court ó ti gbẹ̀wọ̀n. Ó máa dé. Kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò ní tó bá pé lóòótọ́. Tó bá pé lóòótọ́ ló blackmail ni ẹ o, because Nigeria. Because Nigeria, I am not 100% sure. People got my answer blackmailing. In every nonsense, there's always a sense. Only rí kan kó fi mẹ́jọ kún. Ta ló máa jà fún? Wọ́n bi da kó sọ̀rọ̀ lójú DSS. Wọ́n lẹ̀ nígbà tí. Kódà bó rí mẹ́jẹ̀ẹ̀jọ. Á pàun dà. Yálà yẹ ló máa gba lọ́yà ni. Tó bá rówó gba ṣájà ń bẹ lọ́yà, ẹ gbé sáànì tìlẹ́gbẹ̀ẹ́. Wọ́n á tún sọ fún lọ́yà yẹn pé if you say anything, pé o mọ anything, ìṣèwọ́ license yẹn á bọ́ lọ́wọ́ ẹ̀. The same way they threatening àwọn doctors ní Ọ̀dàn. Ọ̀dàn, General Hospital, tí elevator fi pa doctor. And first lady, a whole first lady of Lagos State can come outside and say, iṣẹ́ ayé ni. Spiritual arrow has been fired to medical sector. Ó yẹ kí àwọn doctors tó bá pé lóòótọ́ ní Nigeria ń work. If truly Nigeria is working, ó yẹ kí àwọn doctors yẹn kí wọ́n gather ara wọn jọ kí wọ́n sue Ibironke àbí Bijoke Sanwo-Olu, First Lady of Lagos. You're supposed to be sued. Kí wọ́n sue ẹ. Kó wá lọ sí court kó lọ proof fún wa ohun tó ń jẹ́ iṣẹ́ ayé. Why tí àwọn tó wà ní ṣáàjì kìíní yẹn tí wọ́n sì arrest wọn dè ní? Sọpọ́ ti lọ ní o, wọn ò ní arrest wọn. The same way, ìwọ tó mọ wá, gbẹ́ni ẹsẹ̀ rìn, ṣé Sanwó-Olú ló máa take ẹ kìíní ni? Ibi. You know why most of us there's a clinic of one. Nílùú òyìnbó, we drive carefully. Àwọn tí wọ́n drive then torí wọ́n ti yí náà wà o. But here you will drive carefully. Tí n bá lọ nísìn, speed limit wà ńbẹ̀ yẹn 25. Speed limit wà ńbẹ̀ yẹn 30. Ibo mi wà tó jẹ́ pé express ni, o lè sá 50, o lè sá 60. Bí tó yẹ kí n sá 25, tí n bá sá 30, kò sí ọlọ́pàá stop and search tó máa sọ pé madam, stop there, you are running too much. No. You sá 30, wà kàn gbọ́ ṣàrà lójú ọ̀tá, ṣàrà tó bá gbọ́ báyìí. Camera ló snap mọ́tò ẹ̀. Ṣàrà ló kàn máa gbọ́, ẹnìkan kò ní yọjú sí ẹ, ẹnìkan kò ní bẹ́ẹ̀ sọ, ẹnìkan ó ti boom, ẹgbọ́n ṣàrà. Camera ló máa snap
snap motor ìwọ̀gàn wá ti gbọ́ létí pé yé gbèsè dé o. Ìgbà tí ò rí ẹni tó máa bẹ̀, will you park your motor and say camera jọ bá mi reverse ẹ̀, camera jọ má bínú mi mọ́mọ́ sáré yẹn ni mi wo speed limit ni. You will not beg camera, even if you beg camera àwọn máa wo bí ó ti ya wèrè ni. Camera ló máa snap ẹ̀. And kò sí wàhálà o ò lẹ́ni tó fẹ́ bẹ̀ tó máa fi délé wà á ti bá lẹ́tà tó máa bá yẹn tó bá máa já báyìí tíkẹ́ẹ̀tì ló wà ń bẹ̀. Now ta ló fẹ́ bẹ̀? Ta lẹ́ni tó fẹ́ bẹ̀ pé ẹjọ́ má bínú ẹ má bínú ìgbà tí mo ń lọ mo fẹ́ sáré lọ gbé ìyá Sílífàní bàbá kíní kan mo fẹ́ lọ gbé tí mo fi sáré. Nobody tó fẹ́ bẹ̀. You just have to go and pay your damn money. Wọ́n lọ san owó yẹn ó máa san owó yẹn fún àpò ìjọba. Àwọn ìjọba tí wọ́n ní làákàyè nìyẹn. Àwọn ìjọba tí wọ́n ní sense nìyẹn. They make money from money. From your ignorance, they will make money. They know. Government ìlú yìí, they will make money from you. Wọ́n lọ sọ pé orí ẹ̀ ò pé. Olùfẹ́ sáré, continue láti sáré. You will pay to the purse of the government. Nobody tó bá sọ pé má bínú. No. Ṣé tó bá gba tíkẹ́ẹ̀tì lẹ́nu ọ̀la wà tún gba tíkẹ́ẹ̀tì? Ó ní gba tíkẹ́ẹ̀tì. Ó níbi tó lè park sí. Ó níbi tó lè park sí. Ó níjọ́ tí wọ́n ń gbá ilẹ̀. Wọ́n máa gbá ilẹ̀ bíbí ilé ni o. Tí mọ́tò bá ti wà ń bẹ̀, ẹnìkan ò ní bẹ́ẹ̀ rojọ́. Tó máa fi dé wà á ti rí tíkẹ́ẹ̀tì wájú mọ́tò ẹ̀. Ó dẹ̀ lẹ́nu tó fẹ́ bá rojọ́ wà á lọ sanwó ni. They make money from people's ignorance. Sometimes gan ìgbà mi tó bá wá parking títí àgàrà Brooklyn wà yìí tí ò bá rí parking, you will go and park there. Yes. Sometimes bí o ti lọ ṣiṣẹ́ ó ti rẹ̀ kò sí parking wà á park síbẹ̀. Bí tó yẹ kó park sí wà á park síbẹ̀. Tí ó bá ti obstruct ojú ọ̀nà o kàn wá park mọ́ ẹ̀ dáadáa. Ìwọ náà mọ̀ wọn kì í jatari ẹ̀ o. Iṣẹ́ ayé kọ́ ò lè ṣe ní oògùn. Kò sí oògùn tó fẹ́ fi ṣe kó pa àlè sórí mọ́tò ẹ̀ ó parọ́ ni. Wà á bá tíkẹ́ẹ̀tì níwájú mọ́tò ẹ̀ láàárọ̀. Ìwọ náà sì kó wà bá tíkẹ́ẹ̀tì wà á lè lọ sanwó ẹ̀. So government of America will not come and tell you pé iṣẹ́ ayé ni. Ìyàwó Sanwó-Olú ó ń wá sílùú òyìnbó. Play your part, then we will know which one is iṣẹ́ ayé. Ṣé Governor Sanwó-Olú ó play part yẹ láti máa yẹ kí elevator kó wó pa doctor ọmọ ọlọ́mọ tó kú tí àwọn family ẹ̀ sì ń mọ̀n. Àwọn family ẹ̀ sì ń sunkún ọmọ ọlọ́mọ tó kú. Àwọn family ẹ̀ wọ́n sì ń sun ẹkún. Ìyàwó governor wa gbẹnu òkèlú tilẹ̀. An area of spiritual area has been fired into the medical sector. Madam, I need the àgbòbà. Yes, I need to come by you wá àgbòbà tó bá kí dáadáa. Kẹ́ ẹ lọ mú. Torí doctor yẹn ò lè jẹ́ ọmọ tí yín. Kẹ́ ẹ gbà wípé iṣẹ́ ayé ni ẹ ní gbẹ̀bẹ̀. The same way Eniola did not gbẹ̀bẹ̀. Ẹ̀yin náà ò ní gbẹ̀bẹ̀. Ẹ ní gbẹ̀bẹ̀. No, ẹ ní gbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀kẹ̀. Ẹ ní gbẹ̀bẹ̀. Ṣùgbọ́n wọ́n lè pa Deborah. Bọ́yẹ trace ilé TikTok yẹn lọ, wọn ò rí lè Deborah trace lọ. Wọ́n lè pa Bámiṣé sínú BRT bus. Up to today, àwọn mo kí yín ẹ̀ka sọ àjọ ń ṣètò ní ẹ̀ka àbọ̀ mo kí yín. Wọ́n lè pa Bámiṣé and nobody tó lè bá wa wá òkú bí ikú Bámiṣé ṣe jẹ́ àrí ikú Bámiṣé dè ní o. Afẹ́jú títí apariwo títí justice for Bámiṣé o justice for Bámiṣé. Bámiṣé ti lé ní ọdún kan. Àrí justice fún Bámiṣé. Bámiṣé ti lé ní ọdún kan báyìí sìn. So àrí justice fún Bámiṣé o. Àrí àwọn ní na so mama na so the poor are suffering in Nigeria. Why the rich are enjoying? Nigeria is not what you know. Ó bá lọ ka ìwé, kó ka Cambridge ìwé,
The same way Dr. Diazo tó lọ ka gbogbo ìwé ayé tó fi di doctor. Nigeria is not what you know, but who you know. Ohun tó máa ṣe àwọn Dr. Diazo yẹn, anybody lè gbá wọn létí. Senator lè gbá wọn létí. Ṣùgbọ́n àwọn ENIOLA yẹn, àwọn yẹn mọ̀ yàn, wọ́n ti fi hàn mímọ̀ ṣọ̀rọ̀, tá ló máa gbá wọn létí. Nigeria is who you know, not what you know. That is why people are saying education is a scam. Ní Nigeria ni. Ní Nigeria, China, they are well educated. Pẹ̀lú èdè tí wọ́n ní o. Wọ́n dẹ̀ ń ṣe nǹkan oríṣiríṣi fún wa. China ti ń gbáyé lọ. Wọ́n ti nominate everywhere. Because wọ́n ní òfin tí wọ́n ń tẹ̀lé. Ìyá mi Bólúwa ti fẹ́ ṣe. You're always there for me. Thank you so much. Nígbà tí Bámiṣé ò kì í ṣọmọ yín. Bámiṣé ti Governor Babájídé Sanwó-Olú. Ẹ bá wa pè Madam Gio, ìyàwó yín. Minister of Iṣẹ́ Ayé. Látẹ̀ní lọ, Madam Ibijoke Sanwó-Olú. Your name from today is Minister of Iṣẹ́ Ayé. Okuta máa pè yín láti ìsìn lọ nìyẹn. Bámiṣé ò kì í ṣọmọ yín. Iṣẹ́ ayé ni. Àwọn ọmọ EndSARS náà kì í ṣọmọ yín. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n pààyàn ní EndSARS? Ibo lọkọ yín ti rí àwọn 103 tó fẹ́ tì bọlẹ̀. Àwọn ọmọ àwọn kan nìyẹn o. Kò ní ìdí ká ṣépè fún yín. Ìdá àṣépè o. Ìdá àṣépè o. Èpè máa bá yín torí ẹ wúre. Ẹ wúre. Láyé alágbádá ni lèmi sọnù tó báyìí. Ayé Abacha, èmi tó bọ́ Nàìjíríà láyé alágbádá yìí. Kò ayé Abacha ta pé wípé Abacha burú o, Abacha le o, èmi tó bọ́ láyé Abacha. Kò tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Èmi tó sọnù ní ayé Abacha. Bá ti pé wípé Abacha burú, Abacha ò dá. Èmi tó sọnù láyé Abacha kò tó èmi tó sọnù ní ayé láti 2015 sí ìsìn. Ẹ pa ṣégeṣége èèyàn. Ṣégeṣége gbogbo ìjọba níjọba ń sìn. Ẹ lọ wo ra yín dáadáa. Ẹ ya fọ́tò kó má lo filter fún yín. Kó má lo iná fún yín. Ẹ wà nínú ilé. Ẹ mú fóònù yín. Àbí kẹ́ wo ra yín níwájú mirror. Ẹ rí pé ẹ̀jẹ̀ ń tẹ̀ ò lára yín. Ẹ dàbí èmi tí mo ṣe mọ̀dọ̀ nílùú òyìnbó gan mi ò rí bẹ́ẹ̀ ṣe rí. Owó ọ̀tọ̀, ẹ̀jẹ̀ èèyàn ọ̀tọ̀. Tá bá ń wò yín báyìí. Ní ẹni tó bá ní ojú inú o. Ìfún ẹni tó lójú ìta gan. Anybody tó bá rí yín á mọ̀ pé nǹkan kan ń ṣe yín. Ẹ̀jẹ̀ àwọn èèyàn ò jẹ́ kẹ́ lálàáfíà. Ẹ ní àlàáfíà. That is why you come online, you split rubbish. First Lady of Lagos State. Ọmọ yẹn tó bá ti wá Nàìjíríà yín díẹ̀ ẹyẹ ìyá fọ́tò ẹ̀yìn DSS ẹ gbé. Ikú pa yín. Ẹ wo. Kẹ́pa èèyàn 500. Kẹ́pa èèyàn 500. Ayé ta wà yìí. Ọdún ẹ̀san ní 2022 ló ti bẹ̀rẹ̀. Kẹ́pa èèyàn 1000. Àsìkò ẹ̀san ti bẹ̀rẹ̀. Èèyàn 1 million tún máa dìde. Bóyá àwọn tó ń pagun bóyá wọ́n padà wá sáyé ni I don't know. We will keep on talking. Ọlọ́run ló bí ìjọba Fáráò, Ọlọ́run ló bí lulẹ̀. Gbogbo ẹ̀yin ìjọba mujẹmujẹ, alágbádá mujẹmujẹ, ẹ̀yin ìjọba alágbádá mujẹmujẹ, Ọlọ́run padà bí ìjọba yín lulẹ̀. No matter ẹni wà lórí oyè, Ọlọ́run bí yín wó bí odi Jẹ́ríkò. Ẹ lè má sí lórí oyè, tọ́lọ́run máa fi bí yín wó. But karma is real. Ọlọ́run ọba ẹ̀san ni Ọlọ́run.
because ẹ kọ̀ láti jáwọ́, ẹ kọ̀ láti jáwọ́ nínú nǹkan tẹ́ ń ṣe. Yet you pay pastors to campaign for you because only àwọn Nigerians ò tí set tán ni ajé, orí àwọn Nigerians orí wọn ò tí set tán ni, ibi tẹ́ ń dè wọ́n mọ́, ebi ń pa wọ́n, ó ń tú díẹ̀ ẹ tún tún dè, ó ń tú ẹ ń tún dè, torí wọ́n bá ti pé tán. Ṣé rí gbogbo àwọn tí wọ́n campaign fún yín, gbogbo àwọn tí wọ́n ní káwọn èèyàn lọ dìbò fún yín, yes o, wọ́n ní àwọn aṣíwájú beggars, àti tó pé aṣíwájú beggars sí o, àti tó pé wọn ò sí láàrin wọn o, in as much tó wà lára àwọn tí wọ́n campaign fún yín pé kẹ́ ẹ lọ síbẹ̀, tẹ́ ẹ lọ síbẹ̀, tẹ́ ẹ débẹ̀, tí ara tó wá ní àwọn aráàlú báyìí, èmi Yorùbáwùyí, mo ní tí Tinubu bá wọlé wọn ò ní gbé fún. Ẹ bá mi court bíbí. Mo ní tí Tinubu bá wọlé wọn ò ní gbé fún. Ṣé wọ́n ti gbé fún Tinubu? Ṣé wọ́n gbé fún Tinubu o? Ask yourself. Ṣé wọ́n gbé fún Tinubu? Tinubu náà ò dáa. Bàbá Tinubu ò ṣe kúre. Bàtọ́ débẹ̀, ó fẹ́ rọ́rọ́ wípé bàbá Tinubu débẹ̀, wọ́n fẹ́ rọ́rọ́ pé mo ti débẹ̀, bí wọ́n ṣe jojú mi náà máa jojú wọn, mo máa ṣe gbá, mo máa ṣàwó. Ó débẹ̀, ó lọ yọ subsidy, bàbá Tinubu bẹ́ Jagaban. Jagaban, Nigeria no be Lagos. A ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ fẹ́ gbọ́ mi? Ni a ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation. Nigeria no be Lagos. Nígbà tí wà Lagos state, tẹ́ bá ti pàṣẹ, àṣẹ máa ti bàbá sọ pé ní godfatherism. Bàbá sọ wípé because àwọn ọmọ Yorùbá a máa ń respect. We do respect our leaders. Ẹ má bá wọn àgbàlagbà, ó ń bá àgbàlagbà ní Yorùbá, ó ń bá kìíní kan, we do respect them. Bàbá Sanwó-Olú ló sọ̀rọ̀ o, bàbá Tinubu ló sọ̀rọ̀ o, Tuare Jagaban, bàbá sọ pé Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́, Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́. Gbàtẹ́ lọ sí Ẹ̀dó, bàbá Tinubu ṣé wọn jálánkì? Ẹ̀dó no be Lagos. Ẹ̀dó no be Lagos. That is to tell you pé elédè kan, aláṣà kan, olóúnjẹ kan, onímúra kan, oníwà kan, láìnéjì ẹyọ kan, àwa la máa gbọ́ra wa yé, àwa la máa mọ yí ara wa, àwa la máa mọ ohun tó tọ́ àti ohun tí ò tọ́ láti ṣe fún ọmọdé àti láti ṣe fún àgbàlagbà. Bàbá, wọ́n jálánkì àbí wọ́n jálánkì? Wọ́n jálánkì ilé Ẹ̀dó. Ẹ ti wá débẹ̀ nísìnyí, ẹ bá wò pé èmi mo ti di president. Presidency Nigeria, script lẹ máa kà. Mọ̀ ni. Ẹ dẹ̀ mọ̀. Because àwọn kan sẹ́yìn náà fi síbẹ̀ tí wọ́n di governor. Àwọn náà ń ka script ni. Ó níbi tí wọ́n gbọ́dọ̀ dé, ó níbi tí wọ́n gbọ́dọ̀ dé, ó ní tí wọ́n gbọ́dọ̀ ṣe, ó ní tí wọ́n gbọ́dọ̀ ṣe. Presidency Nigeria, script lẹ máa kà. Ẹ débẹ̀ lọ ń bẹ́. Jagaban ń bọ̀ kú. Ẹ lè mean well. Because when I say this, people will say, Yorubawuyi, support Tinubu. I am not campaigning for Tinubu. I am not supporting Tinubu. Ẹ bá mi kọ síbẹ̀. If you know what I am saying is true, that Tinubu might, I am not saying Tinubu means well. Tinubu might means well due to ìmọ̀tara ẹni nìkan náà ni gbogbo ẹ̀ ọ̀nà ìmọ̀tara ẹni nìkan. Gbogbo tó ti ṣe fún wa, àwọn náà fẹ́ gbẹ̀san pé tí máa débẹ̀, tí máa ti débẹ̀ báyìí, máa jojú bọ́. Nigeria is two ways. Nigeria government is two ways. Is either kó jojú àwọn alágbára kí ara jẹ mẹ̀kúnnù. O play game pẹ̀lú admission ẹ̀ ló lè má lọ sẹ́lẹ̀ kejì. Just like Ambode ṣe lọ sẹ́lẹ̀ kejì. Or kó jojú mẹ̀kúnnù, kó dance to the tone of àwọn alágbára. One of the two ni. Bàbá Tinubu pé èmi Jagaban, Jagapẹ́mpẹ́, wọ́n lọ síbi ọlọ́ ń bẹ́. Subsidy, àti yọ subsidy, epo lọ sí Cameroon mọ́, epo àwọn alágbára ní ọ̀gbẹ́ni, wọ́n ti ṣàbà ní ìgbàdì. Wọ́n ṣàbà Tinubu, wọ́n ti ṣà ní ìgbàdì pé bàbá ló wá bí jókòó sí. Wọ́n ti ṣàbà Tinubu, wọ́n ti ṣà ní ìgbàdì, bá mi ṣí ẹ̀.
About share. If you're on YouTube, about the thumb up lórí YouTube. Ẹ follow wa lórí Ìníkẹ́rídò Yorùbáwùyí lórí YouTube. Bẹ́ẹ̀ la ti ń sọ̀rọ̀ yìí. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé orí Ìníkẹ́rídò Yorùbáwùyí láti máa sọ. Ẹ follow wa ńbẹ̀. Then Yorùbáwùyí ní orúkọ mi náà lórí Facebook. Alágbára ayé. Tí wọ́n dé rẹ̀ báyìí, màá ṣe kinní kan, wọ́n mú bàbá Tinubu, wọ́n ṣá ní ìgbàdì. Ajé. Bàbá Tinubu subsidy yẹn, ó fẹ́ fi dágò bélẹ̀ ni. Ibo ìbáyọ̀ subsidy báyìí. Tá epo lọ síbi báyìí mọ́, ẹ máa ra epo níye báyìí. Ó fẹ́ jojú ayé. Àwọn ọmọ ogun tó ti dúró dè. Wọ́n fún bàbá Tinubu ń gbàdì ni. Tinubu might means well. But kò lè rí ọ̀nà lọ. Ẹ gbàgbé òṣì. Kò lè rí ọ̀nà lọ. Ìfọdún yin ọdún. Ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá gidi, tó bá gbọ́ Yorùbá gidi, tó bá gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Àbẹ́yìn tẹ́ bá mọ̀ túmọ̀ ẹ̀, ẹni Yorùbáwùyí, ẹni tó bá ṣe ń wò mí, ẹ bèèrè lọ́wọ́ àwọn àgbàlagbà wípé Yorùbáwùyí sọ pé kíní kan wà tó ń jẹ́ pé ìfi ọdún yin ọdún. Tí ayé èèyàn bá ti lọ sí gẹ́gẹ́tò, tí ayé èèyàn bá ti bàjẹ́ kọjá repair, ó máa ní kíní kan tó ń pè ní ìfọdún yin ọdún. A máa fi ọdún yin ọdún. Wọ́n ṣe máa sọ pé tí ẹ máa ṣe ọdún kan ní pé kẹ́lẹ́ má jẹ́ pé ọdún tó máa dájú ní ayé èèyàn. Nigeria ń fi ọdún yin ọdún ni. When Awolowo was there, ẹ̀rí bó ṣe rí. Ẹja fast forward rẹ̀. Fast forward àbí fast backward. The same thing méjì. Ká fast yẹ. Wá sígbà tí Buhari tí Jonathan débẹ̀. Nígbà tí Jonathan débẹ̀, gbogbo la ń pariwo, Jonathan, kíní kan, Jonathan máa lọ ẹfún Ọbásanjọ́, ẹfún bàbá aláyè, ẹ jẹ́ kí bàbá ó sanjọ́. Ọbásanjọ́ débẹ̀. Even ọ̀nà ọ̀tà tó lọ sí farm bàbá Ọbásanjọ́ kò lè ṣe because wọn ò bí dà. Àwọn kọ́ ni wọ́n ń control Nigeria. Wọ́n ní àwọn tó ń kọ script fún wọn. Nigeria is just like a movie theatre. Wọ́n ní director. Wọ́n ní actors. Àwọn tẹ́ ń wò yẹn àwọn ìjọba yẹn, àwọn ìjọba South West, they are just mere actors. South West government are just mere actors. They will act accordingly to what the director said. Director ló máa direct wọn pé báyìí ni kò ṣe. And if they refuse to do it, tí wọ́n ta. Thank you for my birthday wish. Ẹ ṣé mo kí ẹ, thank you fún birthday, ẹ ṣé mo dúpẹ́. If they refuse to do it, tí wọ́n ṣe kíni, tí wọ́n padà ta. They cannot do anything. Yàtọ̀ sí tí director wọn bá sọ fún wọn. Bàbá Tinubu, ó lọ ń bẹ, ó máa ṣe pé subsidy yẹ́yẹ́yì. Wọ́n ṣá bàbá ní gbàrún. Bàbá ó yá fara balẹ̀. Bàbá yà ṣe kí ni? Bàbá yà fi ara balẹ̀. Àwọn Haúsá, àwọn Fúlàní wọ́n ní Nigeria. Àwọn ni wọ́n control Nigeria. And there's nothing, I repeat myself, there's nothing anybody can do about it. But ó ṣì rí bẹ́ẹ̀ ni o. Tó bá yá, there will be solution. Tí bàtà bá ti ró lárojú, ó máa padà yá ni. Nigeria fi ọdún yin ọdún ní every day. Every regime tó bá ti lélẹ̀ báyìí, àwọn ní àbámọ̀ o. Ọlọ́mọ ìkàwé ogun àbámọ̀ láyé wa. Ẹ fún bàbá aláyè kí bàbá ó sanjọ́, bàbá ní bàbá òròjọ́ san o. Ẹ̀yin náà lẹ padà kọrin. Ẹ fún bàbá aláyè, ẹ jẹ́ kí bàbá ó relé, bàbá ti relé. Ṣé bàbá, ṣé Buhari, ṣé bàbá, Buhari ló lè ṣe. Ẹlẹ́ Jonathan lọ, Buhari ló lè ṣe. Ayé Jonathan, wọ́n ká mọ Chibok gẹ̀ẹ́sì, wọ́n kó gbá wọn káwò Chibok gẹ̀ẹ́sì nìkan ló kó láyé Jonathan. Buhari débẹ̀ bá wọn sọ àwọn èèyàn dẹran náà mọ̀ ni. And àwọn DSS wọ́n lọ trace TikToker tó bú ENIOLA Badmus. They are unable láti trace ibi tí Leah Shuaib. Gbogbo ẹ̀yin obìnrin gidi. I think this is the time we should be speaking up. Leah, àwọn obìnrin la dáràn.
torí kíní pẹlẹbẹ tó dẹ̀ wà lábẹ́ wa yìí náà ni o àwọn obìnrin ládágún o Leah Shuaibu àwọn DSS tí wọ́n lè trace this is a challenge ẹ̀yin DSS ẹ jọ̀ọ́ àbá yín jà ẹ lè trace ilé TikToker tó bú ENIOLA Badmus amọ̀pẹ́ ENIOLA Badmus sí belong ọmọ èèyàn ẹ lè trace TikToker tó lọ sí Leah tó bú ẹ bá wa trace àwọn tí wọ́n gbé Leah Shuaibu láti 2015 àbí 2014 Leah Shuaibu wọ́n gbé ọmọ yẹn ó bímọ kínní èmi àti yín ò ní ṣòfò ọmọ o gbogbo abiyamọ ayé bá mi pín fídíò yìí èmi àti a ò ní ṣe òfò ọmọ a ò ní fi ojú sunkún ọmọ àní fara gbàwẹ̀ ìdààmú kéré ó tóbi kò ní bá èmi àti yín lórí ọmọ wa a ò ní rí àwọn ọmọ wa banújẹ́ TikToker wọ́n lè trace ilé ẹ̀ láti lọ mú torí pé ó bú ENIOLA Badmus ó parọ́ mọ́ ENIOLA Badmus Leah Shuaibu wọ́n gbé láti 2014 ni wọ́n ti gbé ní àṣẹ Èdùmàrè àmì àṣẹ 2014 ni wọ́n ti gbé Leah Shuaibu she was a teenager ni ọmọ tó lọ́mú láyé ìgbà tí wọ́n gbé Leah. You see, when I see all these foolish people talking about religion on the internet, máa wọ̀n bẹ́ẹ̀ pórí wọn ò pé. Wọ́n gbé Leah Shuaibu, wọ́n ṣe fídíò, wọ́n ní kó convert sí Mùsùlùmí. Leah Shuaibu sọ pé, I will never deny Jesus. Hey! Ọlọ́run ò ní ṣe bí Peter, ó ní I will never deny Jesus. Leah Shuaibu kò deny Jésù. Ọlọ́mọ Jésù lòun. Ojú wa báyìí kámẹ́rà náà fi ṣe fídíò náà lò orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n jù sí àwọn DSS tí wọ́n trace TikToker yẹn wọn ò rí fóònù tí wọ́n fi fídíò Leah Shuaibu níbi tó sọ pé wọn ò ní deny Jesus àwọn CAN Christian Association of Nigeria wọn ò rí nǹkan ṣe sí up to today olóhùn ò ní deny Jesus and they marry her off to one of them teenager ọmọ tí ò lọ́yàn láyà wọ́n dẹ̀ marry her off sí ara àwọn ọ̀gá boko you know what they see in her mo tí wọ́n tẹ̀mí rò pé wọ́n rí lára ẹ̀ mi mọ̀ nǹkan tẹ̀yìn bá rò ó mo tẹ̀mí rò pé wọ́n rí lára ẹ̀ ní wípé loyalty ẹ̀ she is a loyal person nǹkan tí mo bí wọ́n rí lára ẹ̀ nìyẹn o tí mo bí wọ́n rí lára Leah Shuaibu ẹ̀ pé àmọ́ yìí ó lóyà sí Jésù so táwọn bá fẹ́ ó máa lóyà sí àwọn kò ní tú àṣírí àwọn wọ́n fẹ́ fún ara àwọn ọ̀gá boko ó bímọ kínní wọ́n ṣèkómọ wọ́n post ẹ̀ wọ́n ṣe ìkómọ wọ́n ṣe fídíò wọ́n post ẹ̀ àwọn DSS wọ́n lọ gbé TikToker wọn ò lè lọ síbẹ̀ yẹn kan lọ gbé Leah Shuaibu ó bímọ kejì wọ́n ṣèkómọ wọ́n post ẹ̀ ó ti ẹ̀ sọ wípé ó dàpọ̀ ọkọ tó fẹ́ tó bímọ méjì yẹn fún ó dàpọ̀ ní yẹn ti kú wọ́n tún fẹ́ fún ẹlòmíì ó bímọ kẹta wọn ò dẹ̀ rí fóònù yẹn trace ti dé ní wọ́n tún ṣù ẹ̀ teenager tí wọ́n gbé ní 2014 ó ti bí ọmọ mẹ́ta wọn ò dẹ̀ rí mú. ọmọ kan sọ̀rọ̀ wípé Aisha Buhari bó ti sanra she is now living on poor people's money was she not living on our assets and she is still living on our assets now. wọ́n lè trace bọ̀bọ́ yìí lọ sí yunifásitì tó ti ń kàwé pẹ̀lú fóònù ẹ̀ bí ṣe wà wọ́n lè trace mi ibi tí mo wà because mo ń sọ̀rọ̀ sí àwọn alágbára mo ń sọ fún ọ pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa but wọn ò lè trace àwọn tí wọ́n ń jí gbé ní ilẹ̀ Nàìjíríà especially ilẹ̀ Yorùbá wọ́n ń jí yín gbé wọ́n ń gba ransom wọn ò lè rí wọn trace àwọn tí wọ́n pa Gbẹ́ngà Owólabí up to today wọn ò tí rí wọn trace and someone is telling you pé Nigeria go better Africa go better
Nigeria go better o. Nigeria go yambolo at God bless you. As we went and women no mo dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo enten wo mi lórí YouTube bá wa tẹ thumb up, lórí Facebook bá wa tẹ, lórí like button bá wa share. Bóyá kan ẹnìkan tó máa kàn wọ́n. Tẹ̀tẹ̀lé mi Yorubawuyi, mo sọ èmi Yorubawuyi, mo sọ fún wọn lẹ́ni wípé ó tún dín ọjọ́ kan. Òwe kan náà wá pa ni, wọ́n ní ó tún dín ọjọ́ kan. Gbogbo n tẹ́dà ń ṣe láyé tó bá ti lo ọjọ́ kan bẹ́ẹ̀, ó tún dín ọjọ́ kan nìyẹn. Ó tún dín ọjọ́ kan tí orí àwọn Nigerians máa pé àwọn Niger Republic ìyà jẹ wọ́n débẹ̀ ni. Ìyà, original ìyà ló jẹ àwọn Niger Republic. Sí àwọn ológun fìdí tó fi gba ìjọba. Tí ìyà bá jẹ Nigerians náà débì kan, ìdá ológun máa gbàjọba ní o. Ìdá Nigeria máa pín ní o. Ọba Solomon ó sọ kíní yẹn, mo save fídíò yẹn. Ó ní wọ́n fi 2024. Ó ní Nigerians, ó ní wọ́n ti máa pa Nigerians jẹ. Ó ti sọ lásìkò tí wọ́n campaign. Ó tún máa fi 2024. Ọba Solomon ló sọ. Tó kó padà sọ pé a lọ dìbò fún Tinubu is the last option. Okay, fine. Èmi sọ pé wọn ò ní gbé fún Tinubu. Ṣé bóyá mo ń ṣàwàdà ni? Ṣé wọ́n gbé fún Tinubu? Ohun tó fẹ́ ṣe ṣó lè ṣe. Kí ló kan Tinubu kan Niger coup? Kò sí tó kàn. Ṣùgbọ́n script ni wọn ò bí dà. You are a bona fide Christian. You are a bona fide Muslim. Ó gba ẹ̀sìn gbọ́. Ó wá ní actress ni ẹ́. Ó l'actress ni ẹ́. Wọ́n wá ní kẹ́lọ́ act o, kò ṣe yá jẹ́. Ó wá ló lè ṣe yá jẹ́. Tán lẹ́ ní. Ó ní gbowó yá jẹ́ yẹn. Kí Tinubu ní èèmù pé gbogbo tó ń ti ṣe fọ́mọ Yorùbá o, tó ń bá débẹ̀. Ẹ máa wá ní ẹjẹ́ ṣe tó bá débẹ̀. Yorùbá nation tẹ́ ń pariwo á gbà fún yín. Tinubu ò lè gba Lagos State fún yín. Lagos State ló kéré jù. Tinubu ò lè gbà fún yín. Tó bá bí àná bí abẹ. Tí Tinubu bá bẹ́, àwọn Fúlàní á bẹ yànnàyànnà. Ó ti débẹ̀ nísìn. Ó ti wọ́n èdè rẹ̀ ó swing to action ni. Ó yá. Ẹ sẹ́ àwọn ministers tó yàn. Lára ministers. El-Rufai. Tó ń pè ní patron àwọn Boko wà lára ministers yẹn o. Mo rẹ́rìn bí ọmọ tó máa ṣe comedy yẹn. A ní El-Rufai wà lára àwọn ministers tó yàn. Kí lè máa ṣe sí? Ẹ ní share anything. And the Boko will have access to come inside again. They will come inside. They will have access to come inside more and more. Wọ́n á dẹ̀ pa yín kò sí tó máa ṣẹlẹ̀. Ta ló máa mú wọn sí? Wọ́n ò lè trace ẹ. Wọ́n ò lè trace fún tó máa fi gbèrè ransom lọ́wọ́ àwọn family. Wọ́n ò lè trace ẹ. Bàtẹ́ kì í ṣe actress. Tẹ́ ẹ mọ̀ yàn tá lẹ mọ̀. Ẹ mọ̀ anybody. You guys are sons and daughters of nobody like me. We are sons and daughters of nobody. And we don't even know anybody. So how do we become somebody? See anybody bá ń tún ẹ pé o lè di president Nigeria. Sọ fún wọn pé irọ́ ló pa. If you are Motanika, maybe you're the president Nigeria. Oh, will the president? The rich will be becoming richer while the poor will be becoming poorer. Unless someone ba wu e pe o ma gboro sawon lenu. Wọ́n dẹ̀ tí wọ́n náà jí gẹrẹ pé wọ́n náà lọ jí tí ẹ kó. How can I become president of Nigeria when ordinary ticket is 100 million naira? Mi ò rí 10 million rí láyé mi. 10 million naira. Then you think I can become president of Nigeria? My ticket is 100 million. Ma tún settle àwọn èèyàn. Tí ma mi fẹ́ fáwọn èèyàn ní bribe 10,000 naira. Àwọn kan lọ kó $10,000 jáde. Do you think I will become the president? No. No. Mi ò ra mi pín. Ṣùgbọ́n kò sí assurance. Àyàfi tí má lè mọ̀yàn kó fẹ́ mi náà ní minister. Minister Bado. Kò ì dé mi ò sí káwọn bodyguard káàkiri. Àwọn Minister Bado. That is the life tí ẹ ń lò ní Nigeria. El-Rufai.
Ganduje tó gba dollars ní bribe tí fídíò gbé. Ganduje is one of the ministers of Tinubu. Wọ́n bí bàbá Tinubu dà. Bàbá Tinubu ò tó bẹ́ẹ̀ kò ní mú dà Ganduje tó fẹ́ bọ́lẹ̀ ni. Bàbá Tinubu ẹ wo ẹ má tanra yín o, fi ọdún yin ọdún ní Nàìjíríà. Buhari Jonathan sọ pé ẹ máa regret pé ẹ léhùn kúrò. Buhari débẹ̀ ẹ regret pé ẹ ṣe regret pé dé Jonathan. Nígbà tí Buhari débẹ̀ ṣé ẹ regret pé ẹ lé Jonathan kó lórí oyè. Ẹ ti fi ọdún yin ọdún. Buhari náà tún wá lọ despite gbogbo ìjà tí Buhari fi jẹ wá. Buhari ní you will miss me. Buhari ní you will miss me. Are you missing Buhari now or you are not missing Buhari? Please let me know. Can someone just put it in the comment section? Are you guys missing Buhari now or you are not missing Buhari? When Buhari was there, èló lẹ ń ṣe dollar. Lórí tap send jẹ́ kí n bá yín wò. Àwa wà bíbí yín. Ó tiẹ̀ ti dá. Lórí tap send ní àárọ̀ yìí. 870 naira ni wọ́n ṣẹ́ $1. Tap send ẹ lọ download ẹ̀. Tẹ́tí lè ṣẹ́ owó tó dáa jù nìyẹn. 870 naira ni wọ́n ṣẹ́ owó. Sí 17 ni o 70 870. Tẹ́ ẹ bá tún wá lo promo code orúkọ tèmi kì í ṣe Yorubawuyi lẹ máa lò. Abiola 223. First transaction yìí wọ́n á tún fún yín ní $10 lọ́fẹ̀ẹ́. $10 ní ọ̀fẹ́. Even you can send as minimum as $1. Wọ́n á fún yín ní $10 lọ́fẹ̀ẹ́. 870 naira. Ní tap send iṣẹ́ owó láàárọ̀ yìí 870. Abiola 223 as promo code wọ́n á tún fún yín $10. When Jonathan was there, èló lẹ ṣẹ́ owó to the comment section. Ẹ jẹ́ kí n ka comment. Ẹ jọ̀ọ́ nígbà tí Jonathan wà bẹ̀ èló lẹ ṣẹ́ owó. £1 is 120 naira today. Any 5th of August 2023. Wọ́n ní £1. Àwọn tap send na bàbá o. Wọ́n ní £1 is 120 naira. Ní £1. Lẹ́ni 5th of August 2023. August last year, èló lẹ ṣẹ́ £1. August last year, èló lẹ ṣẹ́ $1. Nigeria máa fi ọdún yin ọdún lọ ni. There's nothing. Yes, so I love that tap send. Wallahi, quickly delivery you. Tap send. Ó pẹ́ jù náà ní 5 minutes. Àwọn tẹ́ send owó sí wọn sì máa rí owó wọn. Mo ń bèrè lọ́wọ́ yín. Nigeria fi ọdún yin ọdún ni. And trust me. Tí bàbá Tinubu bá kúrò níbẹ̀. Tí Tinubu bá lọ́dún 4 àbí wọ́n lọ́dún 8 tí àwọn náà bá kúrò níbẹ̀. Ẹ má tanra yín. Any government tó bá tún bọ̀. Ẹ tún máa ní bá ti mọ ká bá fi Tinubu sílẹ̀ o. Nigeria máa continue láti máa fi ọdún yin ọdún ni. Èpè kọ́ o. Kò sí èpè níbẹ̀. Kò sí èpè níbẹ̀. Ṣùgbọ́n tó pé ẹ̀yin èèyàn ẹ rò dáadáa. Ẹ jẹ́ ká máa fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀. Wọ́n ń ṣe ìkà fún yín. Ẹ dẹ̀ ń tẹ̀lé wọn. Ẹ jọ̀ọ́ àwọn àti oníjàbù ẹ jẹ́ ká ṣàwàdà díẹ̀. Àwọn àti oníjàbù òfò. Oníjàbù àgbákò. Tó ń bú Yorubawuyi fún yín jẹ́ kìíní àná. Yorubawuyi olórí ibú olè. Alájà olè. Wá sù mí. Ṣebí o sọ pé defamation of character. Wọ́n ti sù ENIOLA BADMUS. Ó ti sù TikToker. Wá sù mí. Wá sù mí. Má bọ̀ wá sù mí. Olè. Alájà olè onínàbì. Ó wá ń parọ́ fún yín. A ti ń ṣe hookup o. Ẹ lọ sọ 10,000 sákàǹtì. Hookup. Mọ́sí yín olè jàǹbátà fún jàǹbárà ni. Ẹ ṣe àwọn èèyàn rẹ̀rìn. Jàǹbátà fún jàǹbárà ni yín. Mọ́sí ẹ̀yìn tí wọ́n fi hookup tàn. One man
from UK. He's looking for a girl, a decent girl. One man from America. One kinikan from kinikan. Most 10 to 10,000 naira. One man from UK. Because Nigeria is not good. You don't even know that man. That man from UK, that man from America, that man from France. You don't know if he's a vampire. You don't know that man. One woman from Kinikan, from Ireland. One woman from New York. Yorubawuyi from Kinikan. Ugboala need your call. As a man, Osai so 10,000. Hey. Most of the men who want so 10,000, so can't see. Alaja jala. Most of the you know what you did to me during the campaign. You know what you did. Alaja jala. Most of them to 10,000. Most of them. She wants 10,000. See account WhatsApp group. That's in New York. Most one New York Nigeria. Nibiti ya jẹ Nigerians de nisin. Are njila yan ọkọ àti ìyàwó ni pé wo tó bá ti ẹ lè mú ẹ lọ fẹ́. Ọkọ nisin. I speak with many people. Ọkọ ti mọ àlè ìyàwó ẹ̀. A Nigerian man ló sọ fún mi pé orúkọ táwọn Nigerian men ń jẹ́ nsìn, most of them is ọpẹ́lọpẹ́ ìyá yìí. Ọkọ ti ń gbà kí ìyàwó ẹ̀ kó lọ ta abẹ́ láti bọ́ àwọn ọmọ. I don't know kí àwọn wá lọ jalè. Ọkọ ti mọ àlè ìyàwó ẹ̀, ọkọ máa arrange pé wo lọ fẹ́. Tí kò kàn ti mú ẹ wọlé ni. Tó bá dẹ̀ ti mú ẹ wọlé, tó bá ti gbàwé fún ẹ, wá kàn bá jà ní, wá dẹ̀ wá mẹ́mi wọlé. Ọkọ á máa dún ẹlòmíì Nàìjíríà. Ẹlòmíì á máa rún ìyàwó láyé Amẹ́ríkà bí London. Tẹ́ bá ti gbàwé tán last ẹ padà pàdé. Ẹ padà fẹ́ra yín padà. But ṣé trust yẹn ṣó máa wà ń bẹ̀ mọ́ ṣá? Ṣé máa trust ara yín mọ́ ṣá? Ẹ lè trust ara yín mọ́. What if on that process tí ìyàwó yẹn bá rí ìgbádùn níbẹ̀? Other UK boyfriend, America boyfriend, á padà fi àwọn ọmọ yẹn lẹ̀ pẹ̀lú ọkọ. Àbí kó padà wá kó àwọn ọmọ ẹ ti ya ọkọ àti ìyàwó, òun ya tipátipá ẹ ti fún wọn. And you keep on deceiving them in the name of religion. Ọkùnrin mi, don't I am a decent man. I am not married. I want to marry that woman. What is on 10,000? Na lie, na sakamaji. Na 419. Not all of them, but most of them are married. Even happily married. Ṣùgbọ́n situation of the country tí ò jẹ́ kí owó wà. Tí ìlú ilé kókó máa wo èèyàn tí wọn ò rí ọwọ́ tì bẹnu. Níyàwó mi ṣe aláwọ̀ ọkọ ẹ̀ pé wo lọ fẹ́ bá ti tìbí kó kàn mú yín lọ ọ̀nà ṣá máa gbàgbé ilé o. Ara ẹnìkan tó ń ara ẹ̀ ní issue kan tó ń jà ràn. I don't want to go there. Lórí internet. Ó ní issue kan tó ń jà ràn lórí internet. Ọkọ mi ó ń fẹ́ olówó kan wá padà wálé wá fẹ́ mi, àmá padà wálé wá fẹ́. Wá padà wálé wá fẹ́. Gbogbo obìnrin tó wà láyé. Mo sọ̀rọ̀ kan nípa ẹnìkan. Àwọn kan ní mo bú, ní ò bú. Àwọn obìnrin kan wà láyé tó kàn máa fowó ra òkòdó ni. Kò sí bó ṣe fẹ́ ṣe. Tó bá fẹ́ gbélé ọkọ. Most àwọn èèyàn tó fẹ́ gbélé ọkọ. Ní ibi tí Nàìjíríà délé ní. Tó bá ní owó, they don't want to come to you. Yes. Men don't want to approach you. Olówó jù mí lọ. Ìfẹ́ lọ. Ọmọ pé ò lọ́kọ. Ọmọ pé ò ń wọ́kọ. Àwọn ministers, senator, wọn ò ní fẹ́. Wọ́n kàn máa dú ẹ máa gba pàrọ̀, ẹ máa gbówó lọ́wọ́ ara yín, wọn ò ní fẹ́. Ìwọ náà mọ̀. Ìwọ náà ò ní fẹ́ wọn. Tó mọ̀ pé ìyàwó tó wà nílé wọn gan, ó tó 50. Pàrọ̀ tó dẹ̀ fi ẹ́ ṣe, ìwọ nìkan kọ́ ni wọ́n ń lò fún pàrọ̀. So ẹjọ́ ń ṣe business lára ara yín ni, ìwọ náà ò ní fẹ́ wọn. Ìyàwó kan wá ronú títí sí á ní
a ti wọ́pẹ̀ pẹ̀lú obìnrin kan o wọ́n jọ wá pa ẹjọ́ kún lábẹ́lẹ̀ pé mo kàn máa kí ni mo kàn máa jẹ́ ni máa gbowó lọ́wọ́ ẹ̀ ni èmi ìwọ ni mo nífẹ̀ẹ́ jù my sister sọ pé ó ti lọ. Anytime your husband come to you and say mo kàn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni mo kàn máa jẹ́ ni sọ pé ó ti lọ. Torí tóbi yẹn bá nídìí ọkọ tó nídìí adé orí everything is not ogun tó nídìí adé orí ìwọ tó ṣe ń bèrè owó pampers owó kọ́mú owó concert owó pátá ọkọ ẹ wá lóun òun malaye kan ó fẹ́ gbọ́ sọ pé ó ti lọ. Tọkọ ẹni pé kó dé kó jẹun káláyé tó bá tún mọ̀ nípa business á tún fi change dé sọkọ ẹ lápò wọ́n á tún jọ ṣe business kan á establish fún this is your business. Ọkùnrin ejò ni wọn ò ṣe nu ẹnu fún tí ọkùnrin 20 tó bá ọkùnrin 20 tó bá come across irú nǹkan bẹ́ẹ̀ yẹn my dear ẹyọ kan ló máa padà wálé ẹyọ kan báyìí ló máa padà wálé nínú 20. The same thing goes to women. Jọ babaláyé yẹn mo kàn fi wọn pass cruise ni babaláyé yẹn mo kàn tí babaláyé bá ti ṣe ń tó dáa fún tó ṣe orí fún babaláyé tó babaláyé wú ọmọ ìyá mi sọ pé ó ti lọ ìyàwó ẹ̀ ti goes ibi tí Nàìjíríà dé dúró nìyẹn. The last you will end up sọ́dọ̀ àwọn oní-wook up àwọn lẹ́gẹ́ Miami and co àtàwọn ọmọ iṣẹ́ mi wọláká máa mention orúkọ ẹ̀ mi wọláká wo ìsìn inú bí tí mo fi fídíò àwọn fídíò tó fi ń ṣépè tó fi ń bú yàrá ìyá ẹ̀ nígbà yẹn mo wá ń wọlé ẹ̀kọ́ kan báyìí nísìn yes tí n bá ti wò ó wípé effrontery wo ló ní tó ṣe ń bú yàrá ìyá ẹ̀ tó ṣe mọ̀ pé yàrá ìyá ẹ̀ ni mo jẹ́ effrontery wo ló ní ó ti padà lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ kí lórúkọ ẹ̀ ọ̀dọ̀ lẹ́gẹ́ Miami ó ti ń ṣe wook up àwọn tó ń wúkú wọn pẹ̀lú ọmọlé àtọ̀nà wọn ẹni bí olè ọ̀lẹ ọ̀dọ́kọ ó yan gúgúrú ó sunlé ó pọn mi ta ó dí gbèsè ṣe bó fẹ́ sù mí try bring it on let me bring all the videos tó ti ń blackmail mi tó ti ń blackmail olóyè Sunday Igboho tó ti ń blackmail ọba Akíntóyè bàbá Ọbásanjọ́ Professor Wọlé Ṣóyínká bàbá Adébánjọ bring it on let me bring it out for you when it be in your kai continue Nigerians ṣùgbọ́n mo mọ̀ pé one day go be one day monkey go market no go come back ọjọ́ kan bọ̀ ọjọ́ kan bọ̀ tọkọ olóko tọkọ ó pẹran tíyàwó lọ́tà tí ò ní jẹ níbẹ̀ ṣì ní ó máa dùn ìjọjọ́ kan bọ̀ when Nigerians we hold up they will all stand up when Nigerians will all stand up to fight for their rights and wọ́n dẹ̀ gbára wọn wọ́n á gbára wọn lọ́wọ́ yín no matter kò sí dẹ́bẹ̀ ṣe sí Nigerians àwọn Nigerians àwọn Nigerians àbí kí náà pa àwọn ará Niger mọ́ yín pé àwọn ti wọn pé bí ò lọ léwe àwọn ti gbára wọn o Nigerians náà máa gbára wọn ìdá oníkàkú lọ nílò ẹ̀ Bọ́sọ̀bá Tinubu will not be able to do anything mark today's date he will not be able to do anything because kò ní fẹ́ tàpá sí òfin àwọn alágbára ayé. Nigerians will stand up one day. They will rise up one day. Wọ́n á visit gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹbọ yẹn ṣe ní Niger wọ́n á visit ẹ̀yin náà lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á jẹ́ kó yé yín wọ́n á ṣàlàyé fún wọn wọ́n tẹ́ fi tàwọn sóko ẹrú ẹ máa ṣàlàyé fún wọn mo nífẹ̀ẹ́ yín o Yorubawuyi lèmi ń jẹ́ ẹ ti rójú mi bó ṣe ń fresh lẹ́bàá kan sí PR organic mo máa ṣe show lálẹ́ lórí mo máa ṣe show ní ìrọ̀lẹ́ lórí Yorubawuyi máa ṣe show nírọ̀lẹ́ mo dẹ̀ máa ṣe show lórí Yorubawuyi lórí YouTube àti Yorubawuyi lórí Facebook but eléyìí orí Yorubawuyi lórúkọ mi la wà and Ìrìnkèrindò Yorubawuyi lórí YouTube tẹ́ bá ti subscribe sí méjì ẹ lọ subscribe sí
there are some different stories pé I need to treat Yorubawuyi ibẹ̀ láti máa treat ẹ̀ ojú wa ti la o ẹ̀yin ta ló notice pé Apollo mọ àwọn èèyàn mọ́ Apollo mọ àwọn èèyàn mọ́ because ojú everybody ti là ẹ̀tẹ̀ bá lè pójú mi fresh no make up nothing ó ní tẹ̀ bá pójú mi fresh ẹ bá mi kàn sí PR Organic number one is +234 561 +234 81 561 585 50 +234 81 561 585 50. They deliver worldwide. Nigeria ni wọ́n wà, but they deliver worldwide. Ẹ kàn sí tap no, tap send. Ẹ download ẹ. Ẹ lo promo code Abiola223. Ẹ gba $10 lọ́fẹ̀ẹ́. 870 naira ni wọ́n ṣe owó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ire o, èmi ò ní rí jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọlọ́run aṣọ́pàdé wa. Ẹ kí n wo akínú. Hook up. Wọ́n fẹ́ ṣe hook up o. You have ordered for your PR Organic. God bless you. God bless you, Stone Cold. Àwọn tó fẹ́ ti ṣe hook up wọn ò bèrè ayé wọn o. Ẹ jẹ́ kí wọ́n hook yín ọ̀pọ̀ láwọn ritualist kí wọ́n bẹ́ orí yín dànù. Ẹ lọ ṣe hook up o kan hook yín ọ̀pọ̀ láwọn spirit. Àwọn kí lórúkọ ẹ̀? Àwọn ritualist tó ń wọ́ mú tó ń wórí. Ẹ mú ẹ lọ ṣe hook up kan fa ọmú yín lọ. Àwọn eléyìí. Àwọn ẹlẹ́nu wọ́n ti wà ká lọ dìbò ẹ dìbò fún Tinubu àti dìbò fún Tinubu tó ń sìn wọ́n sideline wọn ibẹ̀ nípa àwọn orí yín wọ́n join hook up wọ́n bá lọ ṣe hook up tí wọ́n bá fa ọmú ẹ lọ wàláì wọ́n tún máa mú tọ́pìkì míì ní o cyber spaces for everybody they will bóyá gbẹ wọn ní ṣe hook up mọ́ sick up náà wọ́n máa ṣe onífẹ̀ẹ́ yín if you have not subscribed better subscribe wàláì ẹ jẹ́ àsùnkájí à ń bọ̀ wá sọ̀rọ̀ bàbá Tinubu tó fẹ́ dógun sílẹ̀ lórí bá Tinubu ẹ fẹ́ dógun sílẹ̀ mo ń bọ̀ ìrọ̀lẹ́ nìyẹn I love ẹja lọ sùn dé a máa sọ máa jí o aláì àti onírúkọ àwọn afẹ́ ń ṣiṣẹ́ wọ́n bẹ́ẹ̀ ṣiṣẹ́ àmọ́ ṣọlá àwa tó ń wò yìí àwa tó ń wò yìí àwọn tó ń ṣe à ń wò lórí tẹlifíṣàn làwa ti ń wò Bíbélì sọ pé ẹsẹ̀ mi àwọn áńgẹ́lì máa gbé mi sókè èmi á rìn lórí ẹgbọ̀rẹ́ ìjò màá rìn lórí òkúta àwọn áńgẹ́lì á lift me up ẹsẹ̀ mi kò ní gún mi lẹ́sẹ̀ alámútàrà kéfà fún alárò bùkà bí àṣẹ abílì fíìlì ni agbára Ọlọ́run láwọn ò ní ilẹ̀ gbogbo tẹ́ bá ṣe bí ewúrẹ́ bá ti fojú wẹ̀yìn máa fi pè fẹ́lẹ́ pè ní ẹ máa forí yín gbé tọmọtọmọ ní pé tẹ́ṣẹ́jọ́ kìíní àná ó sì ń bọ̀ lọ́dọ̀ yín èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lógo Ọlọ́run àǹtí èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lógo Ọlọ́run alájà èpè ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lógo Ọlọ́run tọkọtọmọ èpè ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lógo Ọlọ́run elépè lórí ahọ́n elépè níkùn alájà elépè lórí ahọ́n elépè níkùn gbèwúrẹ́ bá bòjú ẹ̀yìn àfepè fèlépè èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ lógo Ọlọ́run lágbára Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run èpè ẹ̀ ó ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ àdàbí tó fẹ́ pé nǹkan tí mo sọ nígbà yẹn kò máa wá come to pass nísìn ó pé gbà yẹn mo àjọ àyà ẹ̀ àǹtí Adébùhárí ọ̀rẹ́ mi ọjọ́ tí mo ṣàwàdà ò tí tó mo sọ fún ẹ Adébùhárí ṣe bó ń sọ fún ẹ gbogbo ẹnikẹ́ni tó bá rí ọmọ kékeré tó bá ń bú àgbàlagbà tí ò lè caution ẹ̀ tó ń fún ní support tọ́mọ yẹn fi ṣe godmother mo búra fún ẹ ọ̀rẹ́ mi Adébùhárí I told you ipò ọmọ yẹn ń padà bọ̀ àbí kí ni mo sọ mo ní gbogbo ẹni àgbàlagbà tó bá ń support ọmọ kékeré láti máa bú àgbàlagbà ẹgbẹ́ ọmọ yẹn ń padà bọ̀ wá bú òun náà Adébùhárí last ó padà sọ̀rọ̀ ajá tó gbẹ́lé yóò padà gé ẹ̀jẹ̀ àbí kò gé ẹ̀jẹ̀ ó gé ẹ̀jẹ̀ ara àwọn fúrákàsì ni ó gé ẹ̀jẹ̀ èmi ìyá lóde fúrákà èmi ẹwà kíní kan fúrákà ó padà jẹ ojú ẹ yes ó sì máa jẹ ojú everybody àfẹsí kó má nà bàbá ọkọ kó má bú bàbá ọkọ bó ṣe bọ́n bàbá Ayọ̀ Adébánjọ ẹran kó ọmọ jáde ọmọ rán dandan kó ara wí ọmọ sọmọ àánú ọmọ yóò lógbò sunkún lọ́jọ́ súná rẹ àwọn bàbá mi awí sọmọ nu sọmọ àánú
ọmọ yẹn lọ́gbọ̀ sunkún lọ́jọ́ súná ẹ wí kí lọ́gbọ̀ wí ó sọ máa nù ọmọ àná ọmọ yẹn lọ́gbọ̀ ti sunkún lọ́jọ́ súná ẹ kò sẹ́ni tí èlé bú ẹsẹ̀ wọn pé ètò àjọ ń ṣètò ní ẹni ṣe ibú ẹni ṣe àgbákò ẹni bó lórí ibú dọkọpọ̀ ẹni mẹ́rin ibú sọ ẹnu eléri ibú ọmọ òfò ń bú mi ń jọ́kìn ní àná adébọ̀ àìsàn ọmọ sọpọ́ọ̀tì rẹ ọmọ bú mi ọmọ sọpọ́ọ̀tì ẹ ọmọ bú mi ọmọ sọpọ́ọ̀tì ẹ mọ̀ wí bẹ́ẹ̀ bá pẹ́jà lẹ́yìn mọ̀ èèmọ̀ ọmú gé ọjẹ gbẹ̀yìn ni ọmú gé ọjẹ àbí èmú gé ọjẹ ajẹ́ Buhari ó mú gé ọjẹ àbí èmú gé ọjẹ ó ti mú gé ọjẹ yóò mú gé many of you ló máa sì padà gé jẹ gbogbo ìtẹ́ ń support ẹ̀ ń gbà yẹn á padà fi gé yín jẹ àdàbí tó bá pé nǹkan tí mo sọ nípa Tinubu pé wọn ò ní gbé fún tí ó bá padà ṣe tí wọ́n gbé fún Tinubu nísìn he cannot even control even if you want to do the best he want to do anything for you nílẹ̀ Yorùbá he cannot do it wọn bí rẹ wọn bí Tinubu ló máa control yín ló máa control Aso Rock Tinubu is not living in Aso Rock if you don't know go and search it Tinubu is not living in Aso Rock a president cannot live in Aso he cannot live in Aso Rock Tinubu is living miles away from Aso Rock kò lè gbénu Aso Rock Tinubu tí o ti rẹ̀ mi ààrẹ protect lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ tó máa protect ẹ̀yin Yorùbá nation no going back yo àwọn ò going back ẹ mú ẹ lọ́jà ní kí lórúkọ ẹ ṣe mú mọ́kì yín o ya ẹ ṣe wo you are just joining the show abeg go and watch it again ẹ ṣe wọn ẹ ní ṣe àgbákò ẹja mọ́ ọ lọ ẹni tó bá ti bá tẹ love and like button ẹ dákun bá tẹ love and like button ẹni bá ti tẹ thumb up lórí YouTube ẹ dákun ẹ tẹ thumb up lórí YouTube ẹ ní ṣe rí ibú ẹ ní ṣe àgbákò ẹni mẹ́rin ibú sọ lẹ́nu ẹ dákun ẹ má ṣe irú kọ́ọ̀pù òfò ẹ mọ́jọ gé yín lọ́mú lọ ẹ ṣeun I love you so much thank you. àmì èkó làwà o àmọ́ àwọn babalaba bá wa ìlú òkè ni wọ́n ti wá àmọ́ mi èkó lè mi bí tó bá bíyàn sí téèyàn gbé ibẹ̀ at least for over 40 years mo fi gbé Èkó ni wọ́n bí mi sí over for I'm a citizen of I'm a Lagosian àwọn bàbá mi lókè náà ti wá àwa èso ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ sọ gbódilé làwọn ọmọ sọ gbẹ́dìgbò ọmọ sàkìtàn dọjà o ọmọ gidi làwa tá à lè gbàgbé ilé àmọ́ ṣèdélé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mi Èkó ni wá ẹsẹ̀ wọn ẹ̀ ní dààmú o ẹ̀ ní ṣeré ibú I love you so much. Remain blessed. Stay blessed. Thank you for birthday wish you. Anytime Yorubawuyi fans, ẹ ṣe bẹ́ẹ̀ mo ń bọ̀. Ó wá di ìrọ̀lẹ́, a máa ṣe party birthday. A máa ṣe giveaways everything. Love you, man. Ó dàbọ̀. Ìwọ kújà rẹ̀ kí ni pálapàla. End broadcast. Ó dàbọ̀.